ọkọ ló ní kí mọ̀ ọkọ ilé lónìí àfòmọ́ ló ní kí mọ̀ ọkọ láyà àbámọ́dé kankan kì í dá tiẹ̀ kó mọ̀ṣẹ̀ gbogbo ibi tí a sì náà bá wà ó yẹ gbé pè wá. Wọ́n mi ṣe ìlú kì í ṣe. Bí ìwé ìròyìn ìlú ìdè bọ̀ ni, èmi mú bí ọ̀. Ó dẹ́ ń pè mí wọ́n kò rí pẹ̀lú ẹ̀ nígbà tó yá wèrè. Ẹ̀yìn àti ẹ̀mú ló wọ́n kọ́ ní problem. Àfiyè wà ìwọ náà wá fún rẹ ẹjọ́ fojú kan àjọṣe. Wọ́n náà ṣàbí kọ́ láwọn fẹ́ Àṣàkẹ́ ni àṣà tó pa wọ́n pọ̀ ló jẹ́ kí wọ́n ṣe mí. Èmi jọ oògùn rẹ̀ lò. Dákòókò mọ̀ sunkún mọ́, a ní ọmọ sunkún mọ́, mi ò ní jẹ́ oníṣàṣetì láyé òun ò ní ṣerú ẹgbẹ́ rẹ̀. Ẹjọ́ má bínú, mo bínú, ẹjọ́ má bínú, ẹjọ́. Kò gé èwo ni wọ́n wà kó ṣe báyìí. Mi mọ́. Àwọn ọ̀hún ṣì ìṣẹ̀pẹ̀lá kan. Wọ́n fi hàn mí ẹ̀sùn à. Àwẹ̀ gbàdúrà kò tó tó àlàkà sí mi.